Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ohun tá a bá rí fọ́gbọ́ lọ gbọ́ngbọ́. Yorùbá ẹjọ́ ya wèrè. Àbíkẹ́ lórúkọ mi, Àbíkẹ́. Ìyá mi sì ń jájì ń sọ fún un. Jẹ́ kí n bá bàtà kan tún mi bù. Irọ́ mà kò lè tó yẹn fídíò. Ọjà tó bá kìje pè mí lọ́mọ àlè. Mọ́mì mo fi. I've seen somebody. Ẹ káàsán ma, good afternoon. Talk to me. Yes ma, please. But mo ń kánjú lọ síbì kan. Please, I won't take much of your time. I just want to talk to you, dialogue. Please ma. Mommy, I went to go and do something somewhere, so now I decided to go and bring something. That's what I'm trying to look for up and down. Kí wọ́n ní tèmi pẹ̀lú yẹn? So that you can help me, ma. Can you help me shift your leg back? Yes, ma. Yes, ma. Okay, thank you. Baba, don't pick him, don't pack him. Now, I'll do myself, she be. Okay, let's make her talk. On taba ifo gbolo gbongbo. Yorùbá ẹjọ́ ya wèrè. Ẹjọ́ ya wèrè àtẹni tó ń sọ fún yẹn. Ó yá dárúkọ mi, dárúkọ ìyá mi fún wọn. On taba ifo gba lọ gbangba. Àbíkẹ́ lórúkọ mi, Àbíkẹ́. Ìyá mi sì ń jájì ń sọ fún un. Wọ́n rẹ̀ sí mi ọdẹ ń bọ̀ wá jíṣẹ́. No, Baba, mommy, it's just ritual that I want to use you to do. Mo fẹ́ fi ń ṣoògùn owó ni ma, mommy. Fẹ́ fi ṣoògùn owó, àwọn àrán sí mi tán. Wọ́n àrán sí mi tán. Ó yẹ ká ní kó pa mí lójijì ni. No, mommy, they say I should use you, please. I don't want to die. To hear me, so you now you will die, me I will live. Èmi ò fẹ́ fún ọ, gbogbo tó bá rí kó bù. Ṣé kí n tó bá bàtà mi kó rí bí bù dáadáa? Èmi ni wọ́n bu yẹpẹsẹ̀ mi. Ẹ tó rán sí mi ti ya wèrè. Ẹ ti jọ ya wèrè papọ̀. Mommy, I'm sorry, ma. Please, can lo ejo to lo. Please, I just want to use it. Wàá lọ rẹ. Ejo, mommy, ejo. Mo lọ máa lọ rẹ. Ó yá mo ti ẹ̀yọ̀dá ó yá lọ lò. Tó bá ti jẹ́ fún ọ, mi fọ́. Tó bá ti lè jẹ́ fún ọ, ó ti jẹ lọ. Mommy, how? Okay. No. Kó ṣe ni tìlá kó ṣe. On tá bá ifo gbolo gbongbo. Adie onku. Ó yá máa fẹ̀mí ara ẹ̀ di láìpẹ́ yìí máa fẹ̀mí ara ẹ̀ di sísìn. Mommy, hold on. I don't use ẹ̀mí ara mi di báwo. Wọ́n fi dín ní ó bu yẹpẹsẹ̀ tèmi. Ẹ tó rán sí mi ò sọ pé mo ṣe jẹ́ fún ẹ. Pé mi kì í ṣe rírọ̀. Ẹ má bínú, mami, fídíò là ń yà o. Fídíò wèrè wo ló ń yà? Ẹ má bínú, ẹ má. Bẹ́ẹ̀ ṣe ń ṣe ni ẹgbẹ́ yẹn ọ̀dọ́ ọmọdún kéékèèké bẹ́ẹ̀ ṣe ń fẹ́ lẹ́ni sọ́wọ́ kiri nìyẹn. Irọ́ o, mọ́mí wà láì. Fídíò mo ẹ wo kámẹ́rà yẹn. Mo ya fídíò mi ìwọ kámẹ́rà. Ẹ jọ̀ọ́. Ṣé bẹ́ẹ̀ kí n pariwo ní ẹ lórí ni mo náà ya fídíò. Ẹ má pariwo, mo fọlọ́run bẹ̀ yín. Ó bu yẹpẹsẹ̀ tèmi ló lò ó. Mi ò lò mọ́. Ó lò kí ni mọ́? Fídíò ni mo ti Ṣé kí dálẹ̀. n bá bàtà kan tún mi bù? Irọ́ mà kò lè tó yẹn fídíò. Ọjà tó bá kìje pè mí lọ́mọ àlè. Mọ́mí mo fi Ọlọ́run bẹ̀ yẹn jẹ́ n kìje o. Mo ṣeré ni o, fídíò ni mo ṣe o. Ẹ wo kámẹ́rà nìyẹn. Mi ò títí máa parọ́ bí ẹ̀ ní rí kámẹ́rà. Ìgbà tó ń bu ti máa ní kó o mọ́ dìde nígbà tó ń bu yẹn ò ní dìde. Kí ló tẹ́ fẹ́ sí ẹ fẹ́ para yín dànù ẹ̀yin ọmọ sí? Ẹ má bínú. Irú ẹlẹ́kẹ́rẹ́ wo lẹ̀ ń dánwò yìí? I'm sorry. Ṣé ọmọ bí mo ṣe jẹ́ ni? Ọmọ ibi tí mò ń lọ. Ó wá ń bu yẹpẹsẹ̀ tèmi lóríta mẹ́ta ń bu yẹpẹsẹ̀ tèmi. Ó ń bu yẹpẹsẹ̀ tèmi. Mọ́mí má bínú ma. Mi ò mọ̀ pé ìta mẹ́ta la wà lóòótọ́. Ẹ má bínú, I'm very very sorry. Kí ló tẹ́ ń para yín dànù? Tọ́ba yẹn sì wọ́n ni wọ́n kú. Kọ́lọ́ mọ́jì ó kú yà. Má bẹ́ẹ̀ mi dárú ẹ̀wọ̀n láyé ẹ o. Má bẹ́ẹ̀ mi dárú ẹ̀wọ̀n láyé ẹ o. Wàtí wẹ̀rẹ̀ kámẹ́rà tẹ gbéra yín sójú ọ̀nà. Ẹ má lọ ma, ẹ jọ̀ọ́. Kí n má lọ. Ẹ má lọ, ẹ ń bí ẹ ṣe ń bínú. Mo ti sọ tèmi fún ẹ. Ẹ má bínú. Mo ti da ẹpẹ yín lẹ̀ padà. Kí wàá ní kí n ṣe fún ẹ? Ẹ jọ̀ọ́, ẹ sọ òní kíje kan nísìnyí, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ n kíje. Ẹ jọ̀ọ́, mo fọlọ́run bẹ̀ yín. Ẹ jọ̀ọ́. Ọ̀pẹ̀rẹ̀ burúkú ló bá mi dánwò yẹn. Sálímọ̀ alájọ́ ẹ̀lẹ̀ kan bu yẹpẹ ẹsẹ̀ tí ò ní sọ̀rọ̀. Ẹ má bínú ma. Ẹ má bínú. Gbogbo nǹkan tó bá gbà máa ṣe. Mo fọlọ́run bẹ̀ yín. Tó bá gbà wá sí. Gbogbo ẹ̀ máa ṣe máa. Ẹ jọ̀ọ́ ma. Torí pé mi náà bímọ wàá kíje. Àmín. Wàá ró kádún. Àmín. Wàá rọ́nà lọ, wàá rọ́nà lò. Àmín. Ògo rẹ̀ ò ní wọlẹ̀. Àmín. Ẹ má ṣerú ẹ̀ mọ́ o. Ẹ má ṣerú ẹ̀ mọ́ o. Ó ní nǹkan tí náà fẹ́ fún mi. Ẹ má ì sí ìlú ma. Ẹ má bínú. Ẹ lè lọ bẹ́ẹ̀ yẹn. Ṣé kí n gbé yín débi tẹ́ ń lọ? Mi nídìí ẹ̀. Ẹ ní kí n gbé yín débẹ̀. Mọ́mí ẹ ṣe ń bínú. Inú yẹn ṣe ń bí yín. Ẹ jọ̀ọ́. Mi ì bínú. Ẹ jẹ́ kí n gbé yín lọ àbí ṣé kí n gbé yín jáde? Mo ti fi ẹ́lẹ̀, mo ti yọ̀ọ̀dá ẹ torí mo bímọ, mo ti yọ̀ọ̀dá ẹ. Ẹ yọ̀ǹda mi kò dénú yín mà. Mo ti yọ̀ọ̀dá ẹ, mo fi Ọlọ́run búra, mo ti yọ̀ọ̀dá ẹ. Ẹ fọlọ́run Wàá búra. pẹ́ láyé ikú òjijì ò ní pa ẹ́. Àmín. Bọ̀tẹ́ má ṣerú ẹ̀ mọ́ kò dáa. Ó ti gbọ́ ma. Eré lẹ́yìn lérò pé ń ṣe ẹ fi ń kó payà sáwọn míì lọ́kàn ni. O ti prank mi ju bó ṣe yẹ lọ jàre, kí ló dé? Ẹ má bínú. Ẹ kí n fún yín lówó ṣe lákàún nọ́mbà. Ẹ wo kámẹ́rà nìyẹn, mi ò parọ́. Ṣé bẹ́ẹ̀ lákàún nọ́mbà? Ẹ má bínú. Máa fún yín 100,000 kí ló kúrò bẹ́ẹ̀. 100,000. Máa fún yín. Ó dáa. Ẹ ní account number. Mo l'account number. Sì wà lóye bá mi sọ fáwọn èèyàn in case táwọn èèyàn yín àwọn ará yín tó ń bá rí kán lè mọ̀ pa àjà o, ẹ jọ̀ọ́. Ẹ̀yin tèmi àjà o, erémọdé ló ṣe o. Mo dẹ̀ ti bínú níwọ̀n, mo ti fílẹ̀ fọlọ́run. Kankan ò ní ṣe. Kò ní sírìn, kò ní rárìn rá o.
ǹtẹ́ ṣé mẹ́rin bá mi lọ́rẹ́ ní àwọn òní kìjì ẹ̀rù tí ń bá wàá ìlú. kìje wàá pẹ́pẹ́pẹ́ wàá gbó wàá tọ́ Àmín. òní rìn rà òní Àmín. ṣiṣẹ́ ṣe Àmín. ìtẹ́jẹlẹ̀ wà òní rìn tí ó jẹ ọ́ Àmín. mo Àmín. ti gbọ́ èmi náà bímọ ọkùnrin mo bóbìnrin ó kàn bá mi lójijì àmì gan wà nílé lákọ mi gan lákọ ni mo wà bí ìbọn Lákọlẹ̀ wà bí ìbọn. Ọlọ́run ọba ń gbọ́ èmi náà rí bẹ́ẹ̀ gbé padà yẹn mú pé lákan ni. lákọ ni o. Ẹ fún mi lákan náà báyìí. èèyàn Baba ńlá, I appreciate you man. Thank you bro. Ó yẹ fún mi, ó yá. Àjàmọ́ báyìí. Àjàmọ́ báyìí. Àjàmọ́ báyìí. So we are not fighting again no. We are set to. ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.